Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ọlọ́run aláàánú, àìkú àìsà àti àdíbàjẹ́, ọlọ́run ìyanu olùfẹ́ wa, ọba tó pa wá mọ́ tó tún jẹ́ ká rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù ìkejìlá. Ìyìn àti ọlá àti ògo ni forúkọ mímọ́ yín, olùpamọ́ aláàbò olùtọ́jú wa. Àdúpẹ́ fún àánú ńlá ńlá yìí o tí kò ṣe fowó ra, ògo ni forúkọ mímọ́ yín o. Rọ̀tẹ́ ògbọ́lé ni kó ṣe ayé àti ọkàn wa ní rere, àti oore ọ̀fẹ́ láti gbé ní mímọ́. Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa o, kí gbogbo ayé àti ọkàn wa kí ó lè máa sìn yín. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́ àìkú ọjọ́ kejìlélógún oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé jẹ́ mímọ́, jẹ́ mímọ́. A mú àkọ́sórí wa nínú ìwé Lífítíkù orí 20 ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ìwé Lífítíkù orí 20 ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Kí ẹ̀yin kí ó sì jẹ́ mímọ́ fún mi, nítorí pé mímọ́ ni èmi Olúwa. Mo ti yà yín sọ́tọ̀ kúrò nínú àwọn orílẹ̀-èdè, kí ẹ̀yin kí ó sì jẹ́ ti tèmi. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkàndógún dé ìkẹrìndínlógún. Pétérù kínní orí ìkínní ẹsẹ̀ ìkàndógún títí dé ìkẹrìndínlógún. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí èmi, ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nítorí ìwà yín gbogbo. Kí ẹ jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo, nítorí a ti kọ pé ẹ jẹ́ mímọ́, nítorí mo jẹ́ mímọ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Nígbà tí Ọlọ́run wí pé kí o jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí òun ti ṣe jẹ́, kì í ṣe fún àǹfààní rẹ o. Alágbára ni Ọlọ́run àti ẹni tí ó tó. Nítorí náà, ìwà mímọ́ rẹ kò ní fi kún tàbí kí ó yọ ohunkóhun kúrò lára Ọlọ́run. Yálà o pinnu láti gbé ní mímọ́ tàbí bẹ́ẹ̀ kọ́, Ọlọ́run yóò jẹ́ Ọlọ́run síbẹ̀síbẹ̀. Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 23. Ẹ̀ṣẹ̀ mú wàhálà, ìbànújẹ́, rògbòdìyàn àti ìgbé ayé tí kò ní láárí bá àwọn ẹlẹ́ṣẹ̀. Ó jẹ́ ẹ̀rù ní àyà ẹlẹ́ṣẹ̀. Ìdí nìyí tí àwọn èrò tó máa ń dà mọ́ ìró wọn ṣe máa ń ṣàfihàn irọ́ ènìyàn. Nítorí ọkàn ènìyàn máa ń la wàhálà kọjá nígbàkúgbà tí ó bá parọ́. Ọ̀pọ̀ àwọn ènìyàn kì í pẹ́ láyé nítorí ọkàn wọn kún fún ìyọnu látàrí àwọn ìwà búburú tí wọ́n ti hù. Ó jẹ́ ìwà ọlọ́gbọ́n láti gbé ní mímọ́. Gbígbé ní mímọ́ máa ń mú ìfọ̀kànbalẹ̀, ọlá, ojúrere Ọlọ́run àti ẹ̀mí gígùn wá. Ọ̀pọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ rò pé àwọn gbọ́n gan ni. Ẹ̀wẹ̀, gbígbé nínú ẹ̀ṣẹ̀ ó léwu o, ó sì lè pa wọ́n run. Màá jẹ́ aṣiwèrè fún Ọlọ́run kí n bá lè gbé ayé àlàáfíà, kí n sì jẹ̀gbádùn gbogbo àwọn ìbùkún rẹ̀. Àwọn ènìyàn kan sọ pé gbígbé ní mímọ́ ó le nítorí wọ́n gbìyànjú láti gbé ní mímọ́ nípa ìlàkàkà wọn. Nígbà tí Bíbélì sọ pé kí a jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí bàbá rẹ tí ń bẹ ní ọ̀run ti ṣe jẹ́ mímọ́, ó sọ wípé dàbí Ọlọ́run. Àwọn àgbà ní ilẹ̀ Yorùbá níbi tí mo ti wá, wọ́n máa ń sábà sọ pé tí ewé bá pẹ́ lára ọṣẹ yóò di ọṣẹ. Nígbà tí o bá súnmọ́ Ọlọ́run, ìwọ yóò dàbí rẹ̀. Ọ̀nà láti gbé ní mímọ́ ni láti súnmọ́ Ọlọ́run. Tí o bá ṣe ń wo ògo rẹ̀ sí, ni a ó ṣe pa ọ́ dà sí àwòrán rẹ̀ pàápàá. Ìwé Kọ́ríńtì kejì orí 3 ẹsẹ̀ 18. Tí o kò bá tí ì fi ayé rẹ fún Kristi, ó yẹ kí o ṣe bẹ́ẹ̀ kíákíá. Èyí jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ nínú gbogbo gbígbé ayé mímọ́. Tí o bá jẹ́ Krìstẹ́nì, ó yẹ kí o máa ka Bíbélì rẹ lójoojúmọ́. Dáfídì sọ nínú ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 11. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Nígbà tí o bá fi ọ̀rọ̀ Ọlọ́run kún ọkàn rẹ, kò ní sí àyè fún ẹ̀ṣẹ̀ láti gbé níbẹ̀. O tún ní láti máa gbàdúrà ní àìsinmi. Ìwé Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 17. Nígbà tí o bá gbàdúrà, o fi agbára fún ẹ̀mí rẹ lékè ẹran ara nìyẹn o. Àwọn ìdánwò láti dẹ́ṣẹ̀ kì yóò ní ipa lórí rẹ mọ́. Ìwé Mátíù orí 17 ẹsẹ̀ 41. Olùfẹ́,
lo ojúlówó àsìkò pẹ̀lú Ọlọ́run nípa kíka ọ̀rọ̀ rẹ̀ àti gbígbàdúrà lójoojúmọ́. Èyí yóò mú ọ gbé ní ọ̀nà tí ó wù ú tí ó sì ṣe ìtẹ́wọ́gbà sí i. Kókó àdúrà: jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti jẹ́ mímọ́. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí ìwọ pàápàá ti jẹ́ mímọ́. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi ní oore ọ̀fẹ́ láti gbé ìgbé ayé ìwà mímọ́, láti hùwà mímọ́ àti láti jẹ́ mímọ́. Ọlọ́run yóò sì ṣe wá ní mímọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀, a kú iṣẹ́ ìsìn ní.